Báwo boy fẹ́ jọ láti bó sọ fún un pé mo ti wà bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Ó sọ fún mi látàárọ̀ níbo ló wá wà báyìí. Ó dà bẹ́ẹ̀ kó ló bọ̀ yẹn o. Ẹ ra sà. Báwo ló fẹ́ dán? Ẹ ká sà. Àwọn ọ̀fà báwo ló ṣe ń lọ? Ṣáàdúgbò lẹ́yìn gbé. Kì í ṣàdúgbò ìmọ̀ gbé. So mo ń lọ ni mo misplace wallet mi. Bros, mo need 500 naira. 500 naira lẹ́ni. 500 lẹ́ni. Bẹ́ẹ̀ni 500. Màá fún yín 1000 ṣé lè jẹ́ṣẹ́ kan fún mi. 1000. Màá fún yín 1B. Kí ló ń ṣe yín? Ṣé wàá ṣe ní báàgì ọwọ́ mi yìí? Ọ̀pọ̀ tó wà lọ́kàn yẹn. Ṣé ti òun lè máa gbé fún ilé ẹgbẹ́ sọ. Ẹ ṣe bí ownership ẹ máa wà mọ́rùn bẹ́ẹ̀ yẹn wà dáadáa 1B lélẹ̀. 1000. Láìdó, kò lè sí báàgì tó wà lọ́wọ́ ẹ̀. Kò lè sí báàgì Àwọn bros. Àwọn bros ẹ̀ náà dà. Wọ́n ní kí n fọ́ ẹ̀. No, let me fuck up. God have mercy upon us.